Edohia wa bedene. Edohia wa boweo. Edohia wa bava. Edohia wa bota. 21 here for in rowa. You to Ihoman in there, you see. It were Ihoman in my bar with Oghe do wa bokiao. That use our TV, Obokiao, Benu Racing, Lydia, Obokiao, Benu Racing, Richard Osundi Obokiao, Benu Racing, Andrea Matu Obokiao, you 21 in Rowa, Arian, Johnny Ruge, Arian to Taiva, Alepumwa Obokiao, Oledo married the word and there, Mosa yet and there, or Gary Room, no son, I ask no. In Iraq, Kibogo Monk, Kibogo, you know wine. When you have another one, who say it and there, don't you have with those soil. More you be a fair way, Udima, they have fair way, Himala. You boy a fair way, Nima, a young boy a fair way, Yama. Who don't know you, one young boy, more ye a fair, my will say. Maria, Mado Toredo, gave on Nima, gave on Yama, Mammy and Yagmo, a pause ago. We your work on over the Devon. The new Jesus Christian on Yama. It's well, yeah, we say yo, it's Edo, Botaredo, Edo, the Moonlit Folklore Gathering. We welcome all people to Edo Moonlit Folklore Gathering. If you want to enjoy Edo, learn Edo, please come join us. I will have a patient part. Patience part. Kuyo Bokiao. Kuyo Salba. Manje well Bokiao. Kuyo. Na Edo. Magagwaka Ilawe. Ilawe Berame. Kebe Ilawe Ugbo Kewogo. Magwaka na ase di ma ase ayi. Berame even na mata na ya Berame. Have a ball like Ugbo Kewe Ogo. They were man Edo. There was here, Ukeke, not get ya well die. Mamma Giabumbe, who die in a way or ye can't be there, can't be my yena. Logo, so what are you, Boma? What you kick would I have born? I'm with bear. I'm with bear, do you want to know why I'm with bear? Get you. Go. Eri Nogin. Ladianbe, ìwé ọmọ, èmi Nogin, Ladianbe, ìwé ọmọ, wà. Báyọ̀ bí o, Màdàgbà náà yà gbẹ̀mí, ọmọ máa fò, máa náà yọ bọ́gbọ́n, wà ìgẹ̀ ṣe wà á dẹ́gẹ̀. Èmi Nogin, Ladianbe, ìwé ọmọ, on the logo my yawa on okay, I will going eva, okay, I will going ha, okay, I will going na, okay, I will going sen, going, going, go. Ogbera o de no ladian, no king ladian be iwo ma. What do you How you not here fair matana? No, ya ye beriro. To Pawe, no, my do when the do here, ya oil, when I will my ye. Come ya oil. Actually, no, Ladian, he wore he. Here, somebody be I only one. Oh, we do. Maybe now attack Agwan Kana. What do you do? Èmi náà ṣe ọmọ mi ẹ̀hó na ìyá aketu ẹ̀fọ́ kó èmi náà ṣe ọmọ mi ẹ̀hó na ìyá aketu ẹ̀fọ́
Oh yeah. Oh cool. They no issue ma be ho. Na ai. Ah. Ake 12 wa. Be that year ni. Be that year ni. Okay o goyi owo. Okay o goyi eva. Okay o goyi ha. Okay o goyi na. Na hiya we ho ake 12 wa. Okay o goyi sen. Goyi. Okay o goyi. Okay o goyi gone. Ani logo ni ah. Te logo ye. Oni do tie ohun o nakata ban image wa no gbe o gagege to na na ina tie na do tie ohun no ohun o se wa we ho agbe ai kwia ake 12 ali ohun gagege wa no gbo na akite ke nakata ban ke do ta ai gbe ande amato owe okun ohun no ohi u eni ohun bege okun ai de ba tiosa tv ohun ohun o ohi u eni ohun ohun o patience part ohun owagbe gbe ai de ba brother Richard Sunday ohun gbe tiosa tv ya wọ́n máa ń gbọ́ ni ok ẹ̀wọ̀n ní gbọ́n ṣùgbọ́n wọ́n á gbọ̀n ṣe ọ̀la wà á gbọ̀n ṣe ohun ẹ̀ o ẹ̀bí ohun ẹ̀ ohi wu ẹni n'aka ataba ara wẹ̀ ìhìn inú ẹ̀ máa ń gbẹ́ ìhìn n'aka ataba ìhìn n'aka ataba ìnáwó ládé náà bẹ̀ ìwé ọ̀ ìhìn abagbẹ́ patient part ọwẹ ìhìn okay ìhìn o ìhìn no ìhìn ni lydia ohia ohia andra amato ìhìn gbẹ andra amato wa gbẹ ìhìn no ìhìn ìbádàn ní náfò ìmọ̀nà gbẹ nákàtà ìhìn ni ọjà kóbọ nìyàn ìmọ̀nà gbẹ náà kéèkì tàbá ọgẹ ohun ọjà kóbọ nìyàn. Má so do de ba ma o Toyin Ogbomo ihin nakata ba you know ladiam iwe odi ihin ma we po bolu ene ko yo bo kian o all right obe de o ya jago wa no wa ona o ya jago wa no wa ona o ge o Oye ni wa be kina andege no kia oma ogi himia ogi do oroko ake vion no orokwa de don nikin no kia oma ogi himi ogi do oroko ake vion no orokwa oye wa ko ngame ni asobo yegbe no kia ma ogi himi oido ọkọ akevion avion we na viemi akele vion akedo vion no okwa avion no okwa e don ruwe la dia oe wa iche mi ni edo we wa ariyan he eta dozena he no kiama ori mi oidoro ọdụrụ ọkọ akevion n'ọrụkwa oye goyi ọkàn
going eva, going ha, going ene, going o, going o, going isen, going, gone. Ah, oko, wakiaze do. Ebi no kiama, oido kwa, uruba. Eke no diga ye uruba tie. Uruba. Agiyan. Echosa. Uruba. Yo bangwagbon. Uri a. Uruba. Uri a. Uruba. Echosa. Ogbe o ma gbagbon keke. Toyin ogbomo. Azupe. My avion no kwa. Patient part. Uruba. Ogbe. Ha! The patient part in wa medo anywhere. Ande amato. Oko. Richard Sunde. Okay, no, Richard. Ubi a. Why o bangwagbon. Toyin bomo. Obi yabe. Owa we to bi obi yabe. Èyàn pardon àti obi yabe. Oni ekpo. Ame aka boro ba na ruwa me osetitu mu. Obi yabe. Ewe yaboni. Toyin ogbomo we yaboni. Oni makara. No wa gbo na gbe ya. You know. Echosa TV. Atowo. Atowo ti agbon. Atowo emi dana wa ye ma iswe no. Iswe ye imudo. O imudo. Odo ki atowo. Bo mudo egena ya o no rokwa o. Odo ye gbangbangban. Ore ni yere mi kana yobara. Odo wegbe. Odo ki na ti atowo. Iye Echosa TV o ya ebo to pon e ni makana. Efewedo Africa re owe uruba ugbe o. Uruba no. Uri ubi a uruba. Eba na egbu wa na ma akpoborugo. Wa we yimare o gato wo kebe obi yabe o. Ebi no gbegbe yan ti obede o. Obede o fie na ma ye na o fie na wa yo fion ke o fie na. O fie na o gbe da me na. Aga Emi no kiama we ihe ogi imia ogi roko ake sae no rokwa. Oye. Emi no kiama we ihe ogi imia bihe oido roko ake sae asae no rokwa. Oni oye wa. Okoven edodon. Emi no kiama bihe oido imia bihe oido roko. Oyoko dani Emi no rokwa. Uroven oruwe oni oyoko. Odo roko ake sae ono na ta sae. Ihe ta sae. O han jagba be ihe awe vie na vie oni na ya best so. Ya best boy. Ya gbe oku ndu ego. Emi na sa ukoti kewolo de ya sae. Akedo sae no la no yokwa. We sae oyokwa. Pierre. Ihe ọ̀nàjẹ́ o, ọ̀kẹ́ o gọ́yìn ògbó, ọ̀kẹ́ o gọ́yìn ẹ̀bá, ọ̀kẹ́ o gọ́yìn ẹ̀há, ihe ọ̀nàjẹ́ o gọ́yìn ẹ̀nà, gọ́yìn, gọ́yìn, gọ́ọ̀. Òkó paragẹ̀dó, àmì èèyàn kan gbèrà mẹ́ àtànà, agbẹ́sì òkó mẹ́, bẹ̀dá ìtì ọ́ ní èèyàn díje,
Azemi ihe. Azemi ihe. Ihe oye. No ihe agana da amu bokpu ihe se mi no keke. Bo se na do ave ewi no sai. Odoro ado sai kwa. Ola kwa. Ihe. Azi evi ini azemi. Ihe eri ihe. Ayo. Okola na uva o. Na to o. Chosa TV. Ahi gagan. Ahi gagan. My only the. Richard Osude. Azihe. Mangapwensi. Azevihe. Ihe oye. Ihe. Osude one. Mangapwensi. Yana kina. Padarak dinging. Hey, man, abokia o. Debo ne brother yibo. Apara dinging. Abokia. Agigan. Do. I saw ni. Lydia Azehe. Okay, Lydia Azehe. Afewedo. Azehe. Okay, I will. Oghe. Ọmọgbọ̀nsẹ̀ Oghe. Azevihere. Ihe. Israeli Ogbefun Obokian o the boundary koyo. E ma ni gbe wa ko bo niyan. Yama ye ko edo akoke gbekian wa ma ba je mi o. Yama. Obe o. Ya jago wano wao na ya jago wano wao na egana maeta si so agegeta wa ga ni anya do ga o igbira won no emi no kiama we egen ko emi no kiama we egen ori himia ori do oko ake vient non yo quoi on dit mais wa mais we gbeta emi no kiama we egen ori himia ori oko ake do vient non yo quoi oi wa edo ebi edo wa emi gbe emi no kiama be gen de kilo egen aha ita mu wa e ba ni kwa yi emi no kiama be gen oyin himia oyin himia odo oko oni die ba we o ruwe odo oko ake vient avion ta sai ai te do vion a ba ya bien mi do ho que do vion non yo quoi hey ake vion yo quoi be dati emi ni oko yo ni dare wa kwedege emi no kiama ori himia o kiama be egen na kiama ori himia do oko oyoko na do vion ababeyo no yo kwa okian goyi owo goyi ba goyi ha goyi na goyi ise goyi go ogara kwa oyamado okowe oyama. But that way, I mean, I gagan. Magbe wa ni se. I gagan. Magbe wa ni se. Gagan. I gagan. You know.
I get got him. I get gun. So, you don't boss you. I get gun. Do wagao. I get gun. I get gun. I gi ani. I get gun. I get gun. But you here, I get gun. I get gun. I get gun. I do tell again. Oh, yeah. You know again. Akara one. Akara. Oh, again. Oh, again. Ohìnrìn ọyẹ gbọngbọngbọn àzẹpọkùdù níwọn àgẹ ẹnẹ ọdún gbábẹyọ ọmọ kú àyà gbábẹyìn ní abẹni àsùkú ni àsùkú ni ọlọkọ ọgbẹ ságẹkọ àwọn yìí ẹdẹdẹ gbé ké ọkọ kébì yẹ ọtẹdọ sẹgẹ náà viẹ ni ẹmí òwe ayé ọ̀hún ayé ọ̀hún. Constance Abusoma Abokian ayon parada digging agegan ogbe oba gbese ogbe digging on jado sule owe okay Lydia okay ewo David on again okay again akara wa egun wa again owe egun wa agwaji akara wa agwaji ẹyí ìyá fẹ kó o pẹ náà kó náà ẹgàn Richard Osunde eve eve èmi àwọn ọmọ yìí ní ìwà òkè ìtúnṣà TV ó búé ẹ ìmọ̀ àwọn ni kó sáńsá bó sábà ayé ẹ̀gàn ọ̀gbẹ́ ayé ẹ̀gàn ọgbẹ́ ẹ̀fẹ̀wẹ̀dó Áfíríkà àìgíẹ̀ kan àìgẹ̀gà náà ọgbẹ́ ọmọ gbèsè ọgbẹ́ ọwọ́ àwọn Easter Helen ló gbẹ fún àìgẹ̀gà ọgbẹ́ ìṣòwò àtẹ̀lẹ̀ Easter Helen yé tíyẹn wàá gbẹ̀sọ̀ wà ìtì àwọn òòtà ẹ̀rẹ̀ wàfọ̀bọ̀ nìyẹn dùn yànnà ìyá àìgẹ̀gà. Ẹdọwẹ ẹtẹgàdí ayọba lọ èmi ní ẹ máa ọ̀rọ̀ àmọ́ wọn kọ wọn ẹbùrú ìyàwó àrùn ìdún ìyàwó àrùn ń da yẹn tẹdọ ẹgẹdẹ náà miẹ painkiller náà miẹ kù nà gbóbá lọ yẹn tẹdọ ọgbẹdàgbọ tó dọlà hó ọwọ nìyẹn bíẹ ẹdẹ náà bíẹ ní ẹdẹdọ kébíẹ ọdọ gbé owó rẹ kọ àbẹ gbé ságẹ kọ ọbẹ̀ èdè o àmì ọ̀nà máa wọn náà gẹ́gẹ́ ọmọ náà lárèyè òha náà gbàkẹ́ ọmọ náà kí á gbé àti ọmọ náà lárèyè òha náà gbàkẹ́ ọmọ náà kí á gbé wá ọmọ àti ó lẹ̀ yòha lẹ̀ yí wẹ́gbó ọmọdé akọ wọn àná àgbè òkú mi wọn kọ wọn àná yákí ọlẹ èyò ha ọlẹ àyànkì náà yé ọmú kọ wọn àná àgbè ọkọ wọn àná àgbè wọn kọ wọn náà yé bèrè ọwọ ayé tiẹ wọ́n á kọ́ ha nọ kọ́ náà wẹ́gbó kọ́ náà ha rọ́pò ọ̀wọ́ náà ilẹ̀ yìí kọ́ wọn abẹ́yẹ náà gbé ebi kébì náà yín náà yàgbẹ́ ọmọ náà nínú wọ́n ní ọ̀ẹ́ gbẹ̀dọ́ àti ọ̀bà mídìí ọ̀kẹ́ àgọ́yé owó góyè bá ọ̀kẹ́ àgọ́yé ha góyè ẹ̀nẹ́ góyè ìsẹ́ ọ̀kẹ́ àwọ̀ góyè going gone. I mean, on the mountain. Easy guy.
On your cigar. Cigar. Oh, don't talk about me, but your cigar. Don't talk about what your cigar. Yang Bumbeni, huh? Not the Odubuya. Cigar. Cigar. Yeah. Okove. Okay, ma. One of ma. What ma? My love you, ma. Well, very good. Easy guy. I think, yeah, what? Patrick digging. I mean, Padarak. But digging. Easy guy. Bye. Ante Amato. Easy guy. Bye. Because I say we easy guy. Bye. Helene. Easy guy. Bye. Achosa. Easy guy. Bye. Everywhere do easy guy. Bye. Toyo Bobo. Easy guy. Bye. The Jalo Sudo. Bye. Do ya. Mahiawa. Ona. Wakuba. Do. Eba no emu dakedo ugwo ha ni awe ni awe do eye Israel akin talbana bohin ahia se obala bohin ahia se udana la Igbo de la yogo eke no de akin ono emu dakobi o saru bo be he no gbe wa no we wi dan talbana bohin wa ni se Israel obedo but no one we go okay my wow na my yawa ya no okay I have nothing ke odukunre domu adiye we oto oh yeah oh come I have nothing ke odukunre domu adiye we oto oh yeah wow when I am so o aroduku okodukun wo to o je baba adiye babia o wa ade wa o wa madi yopa pia o wa we tun pa yo ko ni wa tu wa o abe abo ko ni ke gwe atu o ni mu adiye de murie ugbo so we fede oh ya adiye ni I am any what you okay, going owo, going eva, going ha, going ne, going son, going, gone. My God, I'm on the man. What do you do to ahua? The big way, man, you want to let get ahua, get agodi. Get ahua. Ahua. Ayo. I chose a TV away. I watch a away. Awa. Lydia, away ugu adiye. They no adiye. Only of your co. The yell of your co. Adiye. Andre Amato Agbabo. Emota. O wa gbabo. Mama on you. Everywhere do our bay paradox digging away our ha our water mo our ahi wa bay on Helene before our bay each other Sunday our bay paradox digging our our young our bay to you bomb our bay cause I'm some our bay. Oh, I was in Wigwe, who did not have a ya when Yakuko, if yet, yeah, and Yakuko, yo. But so my name, I'm not married. I will go and tag, go, Yama. Okay, I have yet to do one now, or Yakuko, yet do. So, oh, yeah, for now, I turn on all the copper. Ya dị agọbanọ ahụ na ọja agọbanọ ahụ na oko anya me vero anya me no kọriọ ọwẹ ìyẹn gbé ọwọ kan
ìyẹn ìmú ọ̀wọ́ kàn ṣùgbọ́n yẹ o ehene era egie anya ni wa je wa anya me no korion owe ìyẹn gbé ọ̀wọ́ kàn ìyẹn mú ọ̀wọ́ kàn ṣùgbọ́n ìyẹn gie ohun ehene ra egie nínú ayé àwọn ọkọ̀ rí wọn ọ̀wú yẹn gbọ́ owó kan yẹn mú owó kan tó pọ́n yẹn gé èyí hùn nira egi ẹ̀ òkó ayé àwọn ẹni ọkọ̀ rí wọn lẹ́mú sí owó yẹn gbọ́ owó kan yẹn mú owó kan tó pọ́n yẹn gé èyí hùn nira egi ẹ̀ òkó ẹ̀. Okay, goyi owo, okay, goyi eva, goyi ha, goyi ne, okay, goyi ise, goyi, go. Do you do ya wa o? Audio I am in o. Sugu. Sugu. Ya we atu aso. O wa te sugu. Ya we woo ah. Oh, why mo? Oh, hi mo wa. O ai mo bieka ere ba jo mo hu e gi o yen wa wo o kan ni wa o le gbe gbe o ye gbo o kan ye mo kan to pa yen je yi wo ne la je o ko e ai gbe e tun sa tv sugu zugu e sugu gbe e fi we do sugu wa beso wa ogbe ko ta on saya abusoma sugu gbe andra mato sugu gbe tedo sugu gbe elin ogbe fun sugu gbe Lydia what is the most fearful bird that I know what I want obo ha we kele dege o en lo mo ha ami ebi edo ni wa we go ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́gbẹ̀ ya mi o tó pọ́n ọ̀rọ̀ aládìán ó ẹ̀rẹ́ ọmọ wa ó yá máa túbú àpòbọ́ọ̀dì bí ẹ̀dọ́ wá tí wọ́n wá wáyá wà hàn náà ṣùgù ọ̀nà yìí náà wọ̀ fó ọ̀nà dé kan ugbó. Ya jaga wano na o ya jaga wano na gege o agogo tu geo inya na madege yavu we ogo ugbo no kwa sorry inya na madege yavu we ugbo nupo nọdozọrị achị wa ịnyana ma dere yavu ve ugbo nupo nọdozọrị achị wa ịnya avu nya ugbo awa dere ya na ma dere yavu ni ọdụ okwu agba ihe dodo gbe zọrị ọzọrọ do nwari akido vue ala adi ba ni adege do na zori na adege ado vue ayi ti yan ni ayi ti yan ni going okan going eva going ha going ne going sa going oh go the one number one big way all over but here yan ni do eni ha you be that boy one you know wa you the way ha no wa
ni agwala wo no really me wo be look at what abo abike ozogan abike isogo isan ogogo isogo no really care bo be ayon ayon Andre Amato, Ababoto, Bay, not be abo, Ababoto, Bay, Abo, Kibaboto. Ilidia, Ababoto, Bay, Paradak digging, your way igbi, boy igbi, but so igbi, or we do as Oladia or Damadeg, and so upon now why igbi. No, that Amadeg or not do, or do the ways or do we obedient. Utan ule ori if we do about talk bay Constance ya we about talk bay I mean Constance abuso one kuyo Constance abuso one about talk bay if we do ozogan bay o sister Helen about talk bay ati abo awichi about talk you know pardon ozogan tebe He's so good. You must all do Pekira Kilomio. He's so good. But that I well, I want me. You have way or I go in Minya, in your own Oghe. You're not your getting. If I not live, if I not on your head, is there. Ute go can go, I don't mean, I don't mean so good, evil. You know, fan no. Oh, where they know that way I log a that way I yoga. Me so go. Do that well. Oh, come me so get dopa. I went that way I yoga. Oh, come me so go get dopa. Yeah, well, with that way I yoga. But I so good here. Why only I hear really I be ready for. Of ye about toy now. Don't care to have one muffle. So go no. I could born and do. But we had to know. Again, Maya, give a back a week. Mamma do a qua. Again, my own abubo, Mamma Yawuna qua. I give Maya and live my and my making a Naga you do have you know. If you do, yeah, I walk back, boo, or get back, boo. I've been few with you now. What guy and Nick Bima. What guy and Marije was a daddy, or just here from Bisa. Or by a wine or a kitty, do. Or at all, or eat baby, a kitty. A dear gamma or a gamma. Oh, your parent do give. Or by your boy fool. It's about up way. It's it will do your fair, Manduba, even I or your fair, or Wabu. The man so we do the Baman, my carrier. Paradox, worship. It don't know a team of Papa or my engineer. We do the Bama. Padarak digging, Padarak digging, or booking. Like what we have here, what we do the baby. Ya for you do come. They buy if you Saloba go Saloba. Now tie na for guy who share it while we did tumble yo where a wama or what in there. I will move your video. Anyone in the one already Bama who yo wire or a tower play or where so why get the Mabio and I'm here. Oghe do Tora Mao. It's what you always but we had do Babado we do return your fair do. Well, I mean, I rob more. Me why I move now. Don't do what no Oghe do. Ayowa. You photo. Camera well at ya. Oghe a cell phone. We are Sayama. Oh, you must say. Yeah, must you. Don't you go yo. Saguayaro. Bye bye.